wá ní gbogbo àyíkáyè tí a bá wà wípé a kú ìsinmi ọ̀sẹ̀. Ọlọ́run ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé. Ọlọ́run ọba yóò kún wa. Mo kí gbogbo àwọn tó jẹ́ tiwa tí Ọlọ́run ní kí wọ́n máa rí dáadáa ṣe ní ọjọ́ ti tòní yìí, tí wọ́n ń ṣègbéyàwó fún ọmọ. Àwa náà fẹ́ ṣetán tá lọ rí join wọn pé wọ́n kú ìnáwó èní. Ọlọ́run ọba yóò wọlá bí ó ṣe ń jẹ́ òun, yóò fi àlùbáríkà sí gbogbo iṣẹ́ ń ṣe ẹnì kọ̀ọ̀kan wọn. Àti gbogbo wa náà Ọlọ́run ọba yóò mú ilé ẹnì kọ̀ọ̀kan wa yóò mú ró, kò ní fi ìbànújẹ́, kò ní jẹ́ kí a padà máa fi ṣe ayọ̀, kò ní jẹ́ kí a fi máa ṣe ayé. Ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ọba kò ní bàjẹ́. Mo ṣe alábàápàdé ọ̀rọ̀ kan lórí ẹ̀rọ àtàgbà tá ń pè ní íńtánẹ́ẹ̀tì. Mo gbìyànjú láti pé kí n ṣe àwọn ìwádìí wípé ṣé ọ̀rọ̀ yìí ṣé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Kó má jẹ́ pé olúwa rẹ̀ ó padà lọ rí máa jẹ̀bi ara rẹ̀ fúnra ara rẹ̀ pé èèyàn ò mọ nǹkan kan lórí nǹkan tí ó sọ, tí ó tún jẹ́ bí ìbánilẹ́jọ́ láàrin olúwa rẹ̀ pẹ̀lú ọba adẹ́dàá, láàrin àwọn ẹni tí ọ̀rọ̀ bá kàn. Ìgbà mo wá rí kíní yẹn, ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu. Kíní yẹn ní ṣe pẹ̀lú bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ bàbá wa Abdulrasheed Ọládọjà, His Imperial Majesty Abdulrasheed Ọládọjà, tó ń ṣe Olúbàdàn of ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ni ọ̀rọ̀ náà dá lé lórí? Ó dá lé lórí wípé ta ni ẹni tí ó ṣe òkùnfà yíyọ wọ́n kúrò ní gọ́fúnà, wọ́n fi yọ wọ́n kúrò ní. Ó lè fẹ́ dàbẹ̀ ni wípé níbo la tún dáwọ́lé àbí pé bọ́yọ́ ti bọ́ sẹ́yìn. Àìmọ̀ ṣèrántí fúnra wa lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń ṣe ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ní fi ń jẹ́ ká máa mú ọ̀tá ká máa fi ṣe ọ̀rẹ́, ń jẹ́ ká máa mú ọ̀rẹ́ ká máa fi ṣe ọ̀tá. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá padà sórí ìpìlẹ̀ tó bá ti lọ rí mọ ìtàn lórí nǹkan tí ń bá sọ̀rọ̀ bá, ní tí mo fẹ́ kẹ́ jẹ́ ká lọ mọ̀ ni pé olúwa rẹ̀ ó ti mọ̀ pé ibo lòun ti lè jẹun, ibi òun ò ti lè jẹun, ibo ló lè jẹ sí, ibi òun yẹn kó lè jẹ sí. Ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ ni bó ṣe rí. Ọ̀dọ̀ wa níbí yìí ní ilẹ̀ aláwọ̀ dúdú láti sọ di bó bá ọpá, bó bá ti bá kò bò lẹ́sẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ bí ibi tí wọ́n gbé ti ń ṣe òṣèlú torí pé wọ́n ń ṣe torí àwọn èèyàn wọn ò já níjà kí wọ́n pa ojú dé. But lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe wà yìí, nínú àwọn nǹkan míì tá ti mọ̀ sọ, àwọn olóṣèlú ń fúnra ara wọn tí Ọlọ́run bá fún yín ṣe alábàápàdé pé ẹjọ́ níjókòó pẹ̀lú wọn, ẹ ó padà mọ̀ rí wípé wọn ò ní ìwà tó burú lọ́wọ́. Ṣùgbọ́n àwọn tán fi ṣe ẹmẹ̀wà wọn tí wọ́n kó wọn kálẹ̀ káàkiri, àwọn gangan náà tí máa jẹ́ kán lọ rí lose kó tó pé wọ́n bọ́ sí agbo ìbò dídì. Torí pé nígbà tí ẹ bá rí léyìí, tẹ bá fojú burúkú wò, tẹ bá rí tọ̀hún, tẹ bá bu, àsìkò wá dé ẹ fẹ́ dìbò, ẹ wá fẹ́ kó dìbò fún yín. Òun lẹ̀ ń wò, ẹ wo iye àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń jẹ lábẹ́ rẹ̀, tí kò sì gbé igbá oúnjẹ lọ ka yín mọ́lé wípé ẹ dákun, bó láti ṣe tá fi jẹ ti ọ̀sán òní, lè pé a fi mọ ronú bó láti ṣe tìtálẹ́ tàbí títí ti ọ̀la. Ọlọ́run kẹ́yìn lójú ọ̀nà òṣèlú yìí. Irú kíkẹ́ tọ́lọ́run wá fi kẹ́yìn yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ẹ̀ ń kó mọ́ra wọ́n ń balẹ̀ jẹ́. Ẹ ó kàn déédéé rí pé àwọn èèyàn kan mọ héèlì yín ni torí nǹkan táwọn tí ọmọlẹ́yìn yín tí wọ́n ń fẹ́ káwọn tọ̀hún ṣe nìyẹn, kán pariwo pé àfẹ̀yìn, but wọn lè padà wálé kán wọn sọ fún yín wípé àwọn ti balẹ̀ jẹ́ gidi gan o.
nínú bíbalẹ̀ jẹ́ àwọn táwọn balẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní mọ̀ wọ́n ti gbin ọ̀tá sí inú àwọn tó yẹ kán dìbò fún yín ẹ kàn déédé mọ́ rí i pé àṣewá pọ̀ tó báyìí láriwo tá ò wá rí púpọ̀ náà níbi ìbò. Mo fẹ́ declare kinní kan ní àárọ̀ yìí. Mo sọ fún àwọn ẹni mi kan lánàá nígbà tí a ṣe kùúra. Ọlọ́run wá ní ká jọ jókòó díẹ̀ tó wá ń fi ọ̀rọ̀ wérọ̀ tá à ń fi sọ̀rọ̀ Ọlọ́run láàrin ara wa ibi pé ilẹ̀ ṣú bá mi níbẹ̀ yẹn gidi gan níbi kùúra. Mo sọ ọ̀rọ̀ kan mo ní mi ṣe ẹnìkan mi ò jẹ́ nìkan tó yẹ pé ẹni tó yẹ pé tó ṣe ti president Nàìjíríà Ahmed Tinubu rárá mi ò ṣe tiẹ̀ rárá. But nígbà míì èèyàn máa ń ṣe nǹkan torí Ọlọ́run tó bá dẹ̀ fẹ́ ṣe láti pé kọ́ mọ́ pàjúdé fún gbogbo nǹkan tó fẹ́ ṣe torí pé kọ́ mọ́ dàbí ẹni pé nígbà tí èèyàn bá fẹ́ lajú àwọn tó fọkàn sí nínú ọ̀rẹ́ ò ti kọjá ọ̀tá ní ò tún padà lọ rí lajú mọ́ rí tí wọ́n wá lérò pé ọ̀rẹ́ ni tó yẹ pé wọn ò ní jẹ́ kó lè gbé ọ̀rọ̀ ẹ̀ débi tó yẹ kó gbé dé. Mo ní give it to him. Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí nípa òṣèlú even nínú àwọn tán ni wọ́n wà lẹ́yìn tí wọ́n ti ṣe sẹ́yìn Tinubu tap nínú bí wọ́n ti ṣe òṣèlú wọn ó rí ibi tán gbé ti ṣubú ó sáré grab níbi tán gbé ti ṣubú yẹn ibẹ̀ ló ń ti fi bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀. So ẹni mọ́ pariwo kálẹ̀ káàkiri strategically Tinubu ti parí nǹkan tó fẹ́ parí lábẹ́nú ẹ̀yin tí wọ́n kàn lò láti pé kán fi pariwo ìwọ́n lò yín láti pé kẹ́ fi pariwo bọ̀tí tí ó ṣe àbíbi tí ń lọ lórí lọ́mọ̀ kí ló wá tó yẹ kó tó mọ gbádùn rẹ̀ ní ṣíṣe tó pé nígbà tó yẹ kó ti yé pẹ̀lú ṣubú tó ti bá àwọn tó ti síwájú yẹn ó jẹ́ kó make sure pé àwọn tó wà ní ara òun bí wọn ò tiẹ̀ fẹ́ràn òun tẹ́ wọn lọ́rùn láti pé kán tẹ́ àwọn tó wà lóde lọ́rùn nígbà tó ń ti tẹ́ àwọn tó wà lóde lọ́rùn ìbò tán wá fẹ́ jù kalẹ̀ fún ó ti sure. So ìbò pé mo fẹ́ràn rẹ̀ ò sí ń bẹ̀ mọ́ ìbò pé bí ẹnu bá jẹ ó yẹ dandan kí ojú kó tì ní ìlókù. So kí mo wá fẹ́ fà jáde níbí yìí ni pé mo rí ẹ̀kọ́ kọ́ nínú nǹkan tí mo bá lórí íńtánẹ́ẹ̀tì yìí mo fẹ́ ká jèrè nínú ẹ̀ láti pé ká lè wo ta la fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ta la fẹ́ mú lọ́tà nínú ìrìn àjò wa. A fẹ́ ká fi ti bàbá wa Abdulrasheed Ọládọjà yìí máa fẹ́ ká fi ṣe àríkọ́gbọ́n. Mo fẹ́ ká kíní ìjáde gẹ́gẹ́ mo ṣe rí online. The Punch newspaper ń ló gbé. Mo gbìyànjú láti lọ sínú The Punch newspaper nígbà tí mo wò mo padà rí pé ọ̀pọ̀lọpọ̀ náà ti pósì kíní ẹ̀ sórí Facebook but mo observe kíní kan pẹ̀lú wa wípé lẹ́yìn nǹkan tí a bá sọ fúnra wa ní èdè Yorùbá mo yìn wá gidi gan kò sí nǹkan míì tí a mọ̀ fẹ́ wù tàbí tá a mọ̀ fẹ́ kọbi ara sí tó bá débi nǹkan tí a bá fi òyìnbó tá a bá fi kọ a ó padà fi kọ́ra náà ni láti pé kó má jẹ́ pé owó tí àwọn òbí bá ná lé wa lórí ó kàn waste nìyẹn. Àwọn nǹkan míì tí àwọn èèyàn bá ṣàlàyé fún wa nípa ti tòyìnbó tó yẹ ká kọ́gbọ́n níbẹ̀ ká sì fi kọ́ àwọn ẹlòmíì tí wọ́n bá mọ̀ àfi mọ lọ́dọ̀ tí wà kò jámọ́ nǹkan kan òde ńlá ń kà á kún tí ó sì jẹ́ pé orí wà nínú nǹkan tí agbésẹ́gbẹ́ kan yẹn yóò fi jẹ́ pé táwọn onígbà tẹ́ bá ṣe nǹkan míì ní ti òyìnbó àwọn èèyàn kan ṣe gbúrú online ni a ò ní wò ká wo ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ níbẹ̀ ṣé a ò ti jẹ̀bi ara wa pẹ̀lú ìrìn àjò tá à ń rìn pẹ̀lú àwọn nǹkan tá à ń sọ. Àkọlé ọ̀rọ̀ bàbá wa Ládọjà yìí bẹ́ẹ̀ náà ló wà nínú gbogbo àwọn èyí tí mo rí inú àkọlé wọ́n ní èmi that is bó ṣe bẹ̀rẹ̀ ní bákọlé yẹn ṣe ní ìgbà ní ó ní me Adédùbú Àlàó Akálà and Ọbásanjọ́ tí ń túmọ̀ sí wípé èmi ìyún bàbá wa Ládọjà Adédùbú bàbá Adédùbú
Alao Akala, former governor of Oyo State, àti Ọbásanjọ́, bàbá Ọbásanjọ́. Wọ́n ní àkọlé yìí ẹni tó kọ ní ṣe former governor of Oyo State, former Oyo State governor Senator Rashidi Ladoja, ẹni tó ti ṣe governor nígbà kan rí ní Oyo State, Senator Abdulrasheed Oladoja. Wọ́n á kọ báyìí ní paragraph alákọ̀ọ́kọ́. Everybody knew that between me and Baba, late Chief Lamidi Adedubu, we have a sort of good rapport. If Baba has view on 6 issues and I was able to take Baba out of the groove, by the time he came back, Baba might drop 5 for me. That was how close we were. Wọ́n ní gbogbo àwọn èèyàn náà mọ àwọn pẹ̀lú Baba wa Adedubu pé àwọn jọ ní àjọṣe tó dúnmọ́rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ débi pé tí àwọn nǹkan bá ṣẹlẹ̀ tó bá yẹ pé nǹkan 6 ló bá ṣẹlẹ̀ nínú 6 yẹn tí àwọn bá fẹ́ gba 5 kù lọ́wọ́ Baba Adedubu ní ìrọ̀rùn ni Baba Adedubu yóò ṣe fún àwọn torí ọlá àjọṣepọ̀ tó dúnmọ́rán tó wà ní àárín àwọn. During the campaign, the major crisis we had was the popular opinion that Ladoja is good, but will Adedubu allow him work? I used to say, I am a father and a grandfather. I have built my life. If I am elected, the buck stop on my table. You see, even if Baba was good, what about the people that surrounded Baba? Ìbẹ̀ nínú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ síwájú wípé lásìkò ìgbà tán fi ń kéde ìbò, tán fi ń campaign lórí pé a ó di governor, àwọn èèyàn wọ́n sọ pé yes, Ládọjà lè dá nítòótọ́, ṣùgbọ́n ǹjẹ́ àṣepọ̀ tó dún mọ́rán lè wáyé láàrin wọn pẹ̀lú Baba wa Adédùbú? Àwọn wá dá padà sórí wípé bàbá làwọn tún jẹ́, bàbá làwọn sì tún jẹ́, torí àwọn ti láwọn ọmọ. Gbogbo nǹkan tí wọ́n bá ń gbé bọ̀ nípa ọ̀rọ̀ ìṣèjọba orí tébù làwọn ni yóò padà gúnlẹ̀ sí. Ó yẹ káwọn lè mọ bí èèyàn ti ṣe ń ṣe ayé tó mú táwọn fi ń ṣe láàrin ẹbí. Àṣìṣe pẹ̀lú ìlú kò ní jẹ́ pé nǹkan tí yóò fẹ́ ṣòro, ṣùgbọ́n kíní kan táwọn wá rí ni wípé kì í ṣe pé Baba Adédùbú kọ́ ní kẹ́ ẹ mọ́ wo àwọn tó wà lára Baba Adédùbú, àwọn gangan ni problem tí ẹ ò bá mọ́ wò nígbà náà. Ní nǹkan táwọn sọ fún àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan tí mo ti kọ́kọ́ sọ síwájú wípé ara arú nǹkan tí ń ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn, tí irú Tinubu tí shadow kíyàn tó ti overtake gbogbo eléyìí tó ló ti mọ̀ pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn mọ̀ jẹ́ di problem fún àwọn tó wà níta, ó fún wọn tó ṣẹ́kù kan mọ̀ fáwọn tán fẹ́ ṣe. Mi ò sọ pé nǹkan tó dáa ni, bọ̀ torí pé kó lè bá àráyè tí ẹ ṣe lórí òṣèlú ìtàn ṣe nìyẹn. So ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú yẹn ni wọ́n fẹ́ dáadáa ṣe, àwọn tó wà tó rọ kiri ká wọn ni wọ́n ń fi ọlá olóṣèlú mọ́ fi pera wọn ní nǹkan nílùú. Kódà òmíì nínú wọn tó yẹ pé ńgbà tó yẹ pé kódà kọ̀tẹ̀ tí ìmọ̀ ibi tó ń pè ní kánsẹ́lọ̀ rí, torí pé wọ́n ti gbàpò tí ìbò pé mo ti fẹ́ lọ, wọn ò sì di kánsẹ́lọ̀ ọ̀hún, wọ́n tún máa pè wọ́n ní honorable ni. Kódà tẹ́ ẹ̀ bá pè wọ́n lọ́lọ́rẹ́bù gan yóò tún máa jẹ́ bànújẹ́ fún wọn. Ó sì lè máa pè mí tó tún ní fi honorable sí. Kí ni ká ti wí? Àwọn tá à ń wí PAs, àwọn òṣìṣẹ́ lábẹ́ olóṣèlú ni wọ́n, ṣùgbọ́n wọ́n ti ń gbéṣẹ́ olóṣèlú yẹn gbégbé hárí kọjá àlà bí ẹni tí ó ń ṣe òṣèlú yẹn bó ṣe fẹ́ ṣe. Àwọn lókù tí wọ́n jẹ́ pé wọ́n máa mọ fọwọ́ lálẹ̀ fún àwọn èèyàn káàkiri ní inú ìgboro. Ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn tó wà ní ara Baba Adédùbú. Kì í ṣe pé Baba Adédùbú ò dáa, ṣùgbọ́n àwọn tó wà lára wọn kọ́. On inauguration day, they went to pull down Chief Obafemi Awolowo's status in front of Government House. That was the first crisis we had. They took it to Baba's place. The same day, there was a finance board
in Bodija. And the agreement was that the contractor would collect toll until their money was paid before they could turn it over to the government. Baba's boy says the government that put it there had gone and that they were now in charge. Wọ́n nígbà tí wọ́n fi ṣe ìbúra fún ni níjọ́ tí wọ́n ṣe ìbúra fún wọn láti pé kí wọ́n fi di gọ́vnọ̀ lọ́jọ́ náà gangan àwọn ọmọlẹ́yìn bàbá wa Adédùbú wọ́n jáde wọ́n ní èrè tí wọ́n ṣe láti fi ṣe ìrántí àti láti máa fi ṣe àpọ́nlé láti máa gbàgbé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Wọ́n ní àwọn ọmọlẹ́yìn bàbá sọ pé àwọn ṣetán láti pé káwọn lọ rè wó èrè yẹn láti pé kán dá wọn dúró láti pé kí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n wá sọ pé ìjọba tó lọ ń ló gbé èrè yẹn síbẹ̀, ìjọba tó sì lọ yẹn gbà tán gbé èrè yẹn síbẹ̀ nígbà tí ìjọba yẹn sì ti parí tán fẹ́ ṣe wọn ò sí mọ́ nìyẹn. ní tó kù ní ìsìn náà ni pé ó yẹ kí èrè náà kó mọ bá ìṣèjọba tìtànà kó mọ bá lọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ò nídìí owó díẹ̀ tí wọ́n fáwọn contractor tó lọ rí owó èrè yẹn kúrò. tó bá yá government ní ọ̀sán owó gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe níbẹ̀ nígbà tó ṣe pé ìjọba náà ló gbé síbẹ̀, ìjọba ní ọ̀sán owó wíwó èrè yẹn. Then some of Baba's boys were going to Bola Ige international market to collect protection fee from traders, and in some cases when you refuse to pay they broke into their shop. They were allocating space along roads for people to be putting container there and destroying the master plan. In some cases, some of Baba's boys will go to the forest and arrest people and collect money from them. Wọ́n ní síbẹ̀síbẹ̀ ẹ̀yin tẹ́ sọ pé ìjọba àná tó ti ṣe ó ti lọ, ẹ ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba àná. Wọ́n lọ sí Bola Ige international market wọ́n lọ rí gba owó lọ́wọ́ àwọn èèyàn, wọ́n tún lọ sí títì ìjọba wọ́n lọ rí bu ilẹ̀ fáwọn èèyàn láti pé ìwọ ni kó gbé kọ̀ǹtínà rẹ síbí, ìwọ ni kó gbé tébù rẹ síbí, tí wọ́n ń gba owó tí kìí ṣe pé ìjọba ló rán wọn, tí àwọn yìí ń fi orúkọ bàbá fi dá iṣẹ́ ara wọn ṣe tí wọ́n sì ń gba owó ìsàpò ara wọn. Kò tún wá mọ bẹ́ẹ̀, wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ náà tún wọnú oko lọ rí bá àwọn tí wọ́n ń dáko tí wọ́n lọ rí mọ́ gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ wọn nínú oko. Ẹlòmíì tó bá kọ̀ tí ó bá sanwó fún wọn nípa àwọn tí ṣọ́ọ̀bù yẹn, wọ́n kó sínú ṣọ́ọ̀bù, wọ́n já ṣọ́ọ̀bù rẹ̀, wọ́n fọn nǹkan rẹ̀ jáde láti pé kán gbé fún ẹlòmíì tí pẹ́kẹ́ tí kò sì lè ṣẹlẹ̀ ní gbogbo táìmù yẹn. Pé eléyìí ń bẹ nínú nǹkan tí àwọn ti sọ síwájú wípé kì í sí pé bàbá lẹ́wò àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn, ṣé bàbá lè rán wọn láti lọ rí wọn ṣe kínní, ṣùgbọ́n tán bá dé náà ó yẹ dandan kí bàbá kó gbà wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ. Wọ́n ní sometimes they harass and imprison them in their own home. No sane government will allow such thing to go on. Nígbà míì àwọn táwọn wí yìí wọ́n máa mú àwọn èèyàn tí wọ́n sì lọ rí tí wọ́n mọ́ lé lọ́dọ̀ títí wọn ilé tí wọ́n táyà báyìí wọn tí wọ́n lọ rí múyàn tí wọ́n dagunlẹ̀ síbẹ̀ ìpè ọwà lọ́wọ́ àhámọ́ dìgbà táwọn bá tó ṣe ìdájọ́ àwọn lé lórí. Pé ìjọba wo ló ní òye ló ní làákàyè tó ń fẹ́ àlàáfíà fúlù tó lè gbà kírú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀? Kò sí ìjọba tó lè gbà kírú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀. Wọ́n ní látàrí eléyìí wọ́n ní so that was where we started having issue between most of Baba's boys believed that they were in government, therefore there was no law. Wọ́n níbi táwọn ti bẹ̀rẹ̀ sí máa kọ́kọ́ rí ìjákulẹ̀ nìyẹn, torí pé àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn bàbá wa Adédùbú wọ́n ṣetán láti máa ṣe tó wù wọ́n nígboro láti pé tọ̀ ìjọba táwọn dìbò fún ló wà nínú ìjọba ní ìsìn,
so in tí ó bá wu àwọn in làwọn ò ṣe tí ẹnìkankan tí kò sì ní yà wọ́n ní ọwọ́ rẹ̀ wò. Ìjọba wo ló wá fẹ́ ṣe ìjọba fún ìlú tí ó wàá gbà kí àwọn kankan dédé lọ rí gbé ìṣèjọba léra wọn lọ́wọ́ tó sì máa fìyà jẹ àwọn ará ìlú. Pé ibi táwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa ní pọ́blẹ́mù àkọ́kọ́ ní Ìbàdàn nìyẹn. So it was not that I don't manage Baba. I know that Baba could talk, but he could not disturb government work, and it was the same Baba that will encourage them. So Baba just capitalized on this. Kì í ṣe pé àwọn bá Baba Adédùbú, kì í ṣe pé àwọn èso lọ́rọ̀, kì í ṣe pé àwọn lè bá wọn sọ̀rọ̀. Àwọn rí pé ọlọ́rọ̀ àwọn dáadáa ni táwọn lè bá sọ̀rọ̀, but wọ́n sì wà nígun àwọn náà wà nígun àwọn ọmọ wọn tí wọ́n jáde tán ṣe nǹkan tí wọ́n ń ṣe yìí, gẹ́gẹ́ bí nǹkan tá a kọ́kọ́ sọ síwájú pé tí wọ́n bá ṣe tán bí ọwọ́ ṣìkún ìjọba bá fẹ́ mú wọn nígbà tó bá ti kán bá sọ pé ọmọ Baba Adédùbú ni kò sọ́gbọ́n kan tí wọ́n lè dá, wọ́n sọ wọ́n lè náà nígbà tó pé tọ́ bàbá ti pé o, bàbá ti ní ọmọ àwọn ni ẹ mọ́ ṣe nǹkan kan lórí rẹ̀. Àwọn tán wá ti fìyà jẹ ńkọ́ pé ta ni ó lajú rẹ̀ lẹ̀ láti pé kírù nǹkan báyìí kọ́ mọ́ ṣẹlẹ̀. So ó wá fi wá di wípé àwọn èèyàn ń dájọba ṣe ní ìjọba tiwọn ní ọ̀dọ̀ tiwọn làwọn ti ń dá ìjọba ṣe báyẹn fúnra ara wọn tó sì ní ipa burú fún ìjọba tìlú gangan tán fẹ́ ṣe pẹ̀lú àwọn ìlú. I've said it many times that 13 of Baba and Ọ̀túnba Christopher Alao Akola could not have impeached me. The rule of impeachment is that you must have 2/3 majority in the House of Assembly, and I knew there was no way I could have less than 1/3. Wọ́n ní lásìkò ìgbà náà ìgbàgbọ́ àwọn ni pé àwọn sì tẹnumọ́ àwọn máa ń sọ wípé 13 Baba Adédùbú àti Chief Christopher Alao Akala wọn ò lè yọ àwọn kò ní gẹ́gẹ́ bí gọ́vnà láti pọ́n fẹ́ impeach àwọn, torí pé ó dìgbà tán bá rí ìdá méjì nínú 3 inú House of Assembly kan tó lè rí bẹ́ẹ̀ ṣe, tó yẹ jẹ́ pé ó dá wọn lójú wípé àwọn ti ní tó ju ìdá kan lọ nínú 2 inú ilé, àwọn ti ní tó ju ìdá kan ìdajì inú ilé yìí tàwọn ni. Ọ̀nà wo náà fi wá lè rí ìdá 2 nínú 3 tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ yọ àwọn ní gọ́vnà. Ìyẹn fún wọn láyà balẹ̀ pé tó bá yẹ pé ọ̀nà òfin náà bá fi tọ́ 13 Baba Adédùbú àti Christopher Alao Akala wọn lè yọ àwọn kò ní gọ́vnà. Nǹkan tó jẹ́ ìgbàgbọ́ àwọn nìyẹn. It opened the way for selfish people. It opened the way for selfish people who just wanted money, and there was so many negotiations, but there was one thing that actually made the impeachment possible. It was Chief Olusegun Obasanjo 3rd-term agenda. Wọ́n ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa kẹnu bọ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn ìpàdé oríṣiríṣi ilé àwọn lórí nǹkan tí tó ń ṣẹlẹ̀ yìí. Gbogbo ìpàdé àti ìkẹnubọlẹ̀ yìí kò tí ì fi ọkàn wọn balẹ̀ pé wọ́n lè rí ààyè láti fi yọ àwọn kù gẹ́gẹ́ bí gọ́vnà. Ṣùgbọ́n kí ni nǹkan tó fà á tí yọ wọn yẹn tó fi padà wá já sí pé tó fi ṣeé ṣe bí kò ṣe wípé torí wípé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní àjẹ́ndà, wọ́n ní èròǹgbà lórí pé wọ́n tún fẹ́ padà lọ rí ṣe president ní ẹlẹ́ẹ̀kẹta, ní èyí tó yẹ pé ọ̀rọ̀ yún làwọn fi ọwọ́ làwọn faramọ́ tó fi di pé bàbá fi sọ àwọn sójú lórí ọ̀rọ̀ yìí. Ọbásanjọ́ knew there was no way I could have been around and the House of Assembly would pass an amendment to the Constitution allowing a third time for the president. That was why Ladoja had to go. Pé kò sí ọgbọ́n tí wọ́n lè dá. Bàbá Ọbásanjọ́ ti mọ̀ pé àwọn ò lè wà nípò gọ́vnà kí wọ́n wá rí àwọn ilé aṣòfin ti ìpínlẹ̀ tí yóò fọwọ́ sí wípé
kí Ọbásanjọ́ máa lọ ní ẹlẹ́ẹ̀kẹta sí kán ṣe aṣíwájú orílẹ̀-èdè Nàìjíríà ní ẹlẹ́ẹ̀kẹta sí lẹ́yìn tí méjì tó ń ṣe ní lọ́wọ́, pé kò sọ́gbọ́n tán lè dá táwọn bá wà ní gọ́vnà tí wọ́n fi lè rí àtìlẹ́yìn Ọ̀yọ́ state níbẹ̀. So kò sí nǹkan míì tí Ọbásanjọ́ ṣiṣẹ́ lé lórí bí kò ṣe pé àfi kí àwọn lọ kí wọ́n yọ àwọn kúrò ní gọ́vnà. Just that wọ́n ní sẹ́yìn kò mọ bẹ́ẹ̀ ni kò mọ bẹ́ẹ̀. And I also made a mistake. Maybe it was a mistake or maybe it wasn't. I knew Obasanjo before I became Oyo State Governor. I used to visit him in Ota after he left government, and we were very close. So wọ́n ní àwọn ṣe àṣìṣe bó tó wà lè ṣe kó bó jẹ́ pé àṣìṣe yìí kó tó wà lè já sí pé kó bá yàtọ̀ tó wà tún ṣe àṣìṣe náà síbẹ̀síbẹ̀. Àṣìṣe táwọn ṣe ni pé àwọn ti mọ Ọbásanjọ́ lọ́jọ́ tó ti pẹ́ sọ pé kí àwọn tó di gọ́vnà gan làwọn ti mọ Ọbásanjọ́, tí àwọn máa ń lọ sọ́dọ̀ Ọbásanjọ́ ní ọ̀dọ̀ wọn ní Ọ̀tà. Àwọn súnmọ́ Ọbásanjọ́ dáadáa. So when I heard about third term agenda, I told Baba if it was true, and he asked who told me. Nígbà tí mo gbọ́ wípé wọ́n ní wọ́n sáré wípé wọ́n fẹ́ lọ fún ẹlẹ́ẹ̀kẹta, àwọn pé bàbá mo gbọ́ pé ẹ fẹ́ lọ fún ẹlẹ́ẹ̀kẹta as a president of the Federal Republic of Nigeria. Wọ́n wá bi àwọn léèrè pé ta ni ẹni tó sọ fún àwọn. I said, does it really matter who told me? I say it is a question of whether it is true. He said it was not true. And I say, thank God. Wọ́n nígbà táwọn bí bàbá léèrè pé àwọn gbọ́ pé fẹ́ lọ sílẹ̀ kẹta, sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Bàbá Ọbásanjọ́ bí wọ́n léèrè pé ta ni ẹni tó sọ fún wípé mo fẹ́ lọ fún president ní ẹlẹ́ẹ̀kẹta. Bàbá ní Ládọjà bí wọ́n léèrè pé ẹni tó sọ fún mi kọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí, in tí mo fẹ́ mọ̀ ni pé ṣé tòótọ́ lẹ fẹ́ lọ fún presidency ní ẹlẹ́ẹ̀kẹta àbí bẹ́ẹ̀ kọ́, in tí mo fẹ́ mọ̀ nìyẹn. Bàbá Ọbásanjọ́ bá fún wọn lésì wípé tó bá pẹ́ nípa ẹ̀yún ni o, irọ́ ni o, àwọn ò lọ fún ẹlẹ́ẹ̀kẹta. Lẹ́yìn ìgbà tán wá sọ bẹ́ẹ̀, he said it was not true, and I say thank God. Máa sọ pé mo dúpẹ́ fọ́lọ́run fún yín tó bá jẹ́ pé nítòótọ́ ẹ ò lọ fún ẹlẹ́ẹ̀kẹta. And I say, Baba, I would have said maybe you don't know God. I say God made it possible for you to be president for 8 years, and this is a presidency you are not qualified for. Wọ́n ní mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Àwọn wá sọ pé kódà tó bá yẹ pé nítòótọ́ lọ sọ pé ẹ fẹ́ lọ fún ẹlẹ́ẹ̀kẹta, a jẹ́ pé ẹ ò mọ Ọlọ́run, ẹ ò sì mọ pẹ́ dú fún Ọlọ́run ọba tó fún yín ní ààyè láti pé kí ẹ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí tẹ́wọ̀n tó ti ń lo ọdún kẹjọ lọ́wọ́ lọ. Kò yẹ kẹ́ ẹ fi irú eléyìí kẹ́ fi dúpẹ́ fún Ọlọ́run. Ó yẹ kẹ́ ẹ lè mọ orí Ọlọ́run ni, torí pé ipò president tẹ́ dù yìí kìí ṣe nǹkan tó tọ́ sí yín, kìí ṣe nǹkan tó tọ́ sí yín pàápàá láti pé kẹ́ ẹ dù president. Bàbá wa béèrè, wọ́n ní he said not qualified. Am I not a Nigerian, or was I not of age? I said no. Baba, you know that in a democratic regime, presidency is meant for politicians, and you are not a politician. They came to call you. I said there was a time you asked me what Shehu Musa Yar'Adua was doing in government, and what did he forgot in the government house. Secondly, with presidential system of government, you must have lots of your own money for election. Wọ́n ní àwọn sọ fún wọn pé bàbá Ọbásanjọ́ sọ pé kí ni túmọ̀ tó fi sọ pé bóyá
kò tọ́ sí mi láti jọ president, ṣé nípa ọjọ́ orí ni àbí pé mi ń ṣe ọmọ Nàìjíríà? Wọ́n bá ní rárá o, ní táwọn fẹ́ kẹ́ lọ rí mọ̀ ni pé ẹ ti ṣe ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà yìí gẹ́gẹ́ bí ológun ni yín, ẹ ò kí ń ṣe olóṣèlú. Wọ́n sì wáá pè yín ní láti pé kẹ́ ẹ wá ṣe. Ìyàtọ̀ yóò wà ń bẹ pẹ̀lú àwọn tó yẹ pé òṣèlú gangan òun ni wọ́n ń ṣe, àti pé ẹ gbọ́dọ̀ ní owó tara yín gangan tí ẹ ó ná láti pé ilẹ̀ fẹ́ fi gbé àpótí ìbò, tí kò sí nínú pé wọ́n mọ̀ wá ìrànlọ́wọ́ owó káàkiri fún yín láti pé kẹ́lẹ́ bá fi di president. Àti pé sẹ́mọ̀ pé ẹ̀yin gan fúnra ara yín nígbà ayé Ṣàgàrí, nígbà ayé Musa Yar'Adua, ẹ má bínú, Musa Yar'Adua tó lóun fẹ́ gbà àpótí ìbò, sẹ́mọ̀ pé ẹ̀yin gangan fúnra ara yín lẹ sọ pé kí ni Yar'Adua tó ń wá lọ, kí ló gbàgbé sí inú ilé ìjọba tó sọ pé òun tó fẹ́ padà láti pé òun fẹ́ lóore di president Nàìjíríà. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀, ẹni tó ti jẹ́ pé ó ti wọ káàkiri, kí nìkan tó tún ṣe láàrin àwọn èèyàn tó sọ pé òun náà tó fẹ́ lóore du president. Nígbà tẹ́ sọ báyìí fún mi ní gbogbo ìgbà náà, inú mi dùn pé ìròyìn náà ni mo wá tó sọ fún yín láti fi ràn yín létí pé ẹ ò ronú kan ilé ìwọ̀n tẹ́ fi gbà láti pé ẹ fẹ́ lọ fún president tí ẹ̀ ń ṣe lọ́wọ́, tẹ̀ tó wá tó fi ń ronú ẹlẹ́ẹ̀kẹta. Ó ní àwọn wá tó wá sọ fún mi pé you just came out of prison and no money, and with all those minutes God send you, you will be the president for 8 years. Let God be the one who will decide the next president. He said, thank you very much, I appreciate you. Ipe ṣé mọ̀ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ tí ẹ̀wọ̀n dé ni, nígbà tí ẹ sì lọ sẹ́wọ̀n yìí, ó wu Ọlọ́run ọba lóní kẹ́ tó wá padà wá kórí pé kẹ́ wá ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún 8. Kí ló fà á tẹ́ fi ní dúpẹ́ orí Ọlọ́run ọba tó ní kẹ́ tó fún yín lọ́dún 8 yìí tẹ́ ń ṣe lọ́wọ́ lọ yìí, láti pé kẹ́ tó wá fi ààyè rẹ̀ lẹ̀ fún Ọlọ́run ọba láti yan ẹlòmíì tí ó di president fún wa ní Nàìjíríà, tẹ́ fi jáwọ́ kó tí ó fi ní sínú pé ẹ fẹ́ lọ ní ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní nǹkan tí àwọn sọ fún wọn lórí pé ẹ jẹ́ ká ní ẹ̀mí, ká ní ayọ̀ ọkàn, ká má ní ọ̀kánjúwà lórí gbogbo nǹkan. Nídìí èyí, báwọn ti sọ báyẹn fún wọn, náà bá sọ fún wọn pé o ṣeun o, mo dúpẹ́. Àwọn wá tó wá bira wọn léèrè pé ṣé àwọn náà wo ojú Ọbásanjọ́ bí ojú rẹ̀ ti ṣe rí, irú ìhàwó lọ́kọ sí ọ̀rọ̀ táwọn sọ sí wọn tán sọ yìí, torí pé ara rẹ̀ change, ìwà rẹ̀ náà change sí àwọn lásìkò yẹn. Wọ́n sọ pé èmi ti sọ tèmi o, I've said what I want to say. Yoruba people say if you and your friends talk in room and come out with smile on your faces, you have not told yourself the truth. Wọ́n ní àwọn ti sọ tinú àwọn gẹ́gẹ́ bí òwe Yorùbá ní tó yẹ pé tí ìwọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ tẹ́ bá jọ tẹ́ wọnú ilé, tẹ́ bá lọ rí bá ń ra yín sọ̀rọ̀, tẹ́ bá jáde, tẹ́ bá rẹ́rìn jáde, a jẹ́ pé tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ ẹ ò sọ fún ara yín nìyẹn. Tó tẹ́ bá sọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún ara yín, ó yẹ kẹ́ ẹ lè pariwo débi pé ẹlòmíì yóò padà bá yín dá sí, yóò fi mọ̀ ta ló wà lórí òdodo nínú ẹ̀yin méjèèjì. So nídìí èyí, I told him the truth, and I was convinced I told him the truth. At the end of it, he also said he didn't even ask for a third term, which is not the truth. He did. So when I got to him in the evening, the then governor of wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ti sọ tí ń jòdòdò ọ̀rọ̀ fún wọn, èyí bàbá Ọbásanjọ́ wá sọ pé ọ̀rọ̀ tó sọ mo gbọ́ mo gbà mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n mi ò bẹ̀bẹ̀ fún pé mo fẹ́ lọ ní ẹlẹ́ẹ̀kẹta, léyìí tó jẹ́ pé ọ̀rọ̀ tán sọ yún ó jìnnà sí òdodo, pé irọ́ gbu ni, torí pé àwọn náà ti ń pètè pèrò páwọn fẹ́ lọ fún ẹlẹ́ẹ̀kẹta, wọ́n sì ti ń ṣiṣẹ́ rẹ̀ lábẹ́nú lórí pé àwọn fẹ́ lọ fún ẹlẹ́ẹ̀kẹta.
so kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ní pé lẹ́yìn ìgbà tí àwọn wá padà délé, I did so when I got home in the evening. The then governor of Ogun State, Gbenga Daniel, called and asked what I came to do in Ota to discuss with Obasanjo. I said I discussed first-term agenda with him. He said, "Oh God, you have pinched Baba on his soul. Baba said he will turn you to nobody." I said, "If God allows him." Wọ́n nígbà táwọn kó lọ́dọ̀ bàbá Ọbásanjọ́, àwọn padà wá sílé. Nígbà tí àwọn délé tán, àwọn wá pé Ọ̀túnba Gbenga Daniel láti pé Ọ̀túnba Gbenga Daniel wá pé àwọn pé àwọn gbọ́ pé ẹ wá sí Ọ̀tà, kí lẹ wá ṣe ní Ọ̀tà. Àwọn wá sọ fún ẹ pé mo wá ní láti pé kí wọ́n bá bàbá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ èròǹgbà wọn láti lọ fún ẹlẹ́ẹ̀kẹta. Ọ̀rọ̀ tó sọ yìí o, ojú egbò bàbá ló ti lọ rèé kàn wọ́n légbò o. Bàbá ti bínú o. Ní tí bàbá sọ ní pé màá sọ ẹ́ di lẹ́lẹ̀, màá sọ ẹni tí ò jámọ́ kankan mọ́. Wọ́n ní àwọn wá fún Gbenga Daniel lésì wípé eyín o tí Ọlọ́run tó bá fún wọn ṣe bẹ́ẹ̀. He said, "Okay, we are going to have a council of state meeting in Abuja. Please come early so that we can discuss and I can give you more details." So I went and he gave me all the details and asked me to apologize to Baba Obasanjo, and I said I will go in the evening. But when I went in the evening, Otumba Johnson Fashawe was there. Baba didn't allow me talk. He said, "I have told you, Rashid, I will turn you to a nobody." He was going and Fashawe was running after him, trying to tell him he shouldn't have said that. And I tried to tell him he shouldn't have said that. And I answer him, "If God permits you, sir." Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn jọ sọ pẹ̀lú Ọ̀túnba Gbenga Daniel pé àwọn ní ìjókòó àjọsọ táwọn council of governors táwọn fẹ́ jọ ṣe ní meeting l'Abuja kó tó pé wọ́n ṣe pẹ̀lú Mr. President pé táwọn bá jọ jókòó káwọn jọ sọ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ní àwọn àlàyé kan tó ń fẹ́ ṣe fún Ládọjà tí kìí sọ̀rọ̀ orí fóònù pé nígbà táwọn wá pàdé ní Abuja àwọn sọ ọ̀rọ̀ yẹn. Nígbà tí àwọn sọ ọ̀rọ̀, Gbenga Daniel fún àwọn ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi pé nídìí èyí káwọn lọ rí bá bàbá Ọbásanjọ́, káwọn bẹ bàbá Ọbásanjọ́ pé ká má bínú pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ. Ní ìrọ̀lẹ́ ọjọ́ náà àwọn bá bàbá Ọbásanjọ́ lọ sí ibi tí wọ́n ń gbé. Nígbà táwọn lọ rí bẹ̀ wọ́n, nígbà táwọn ó débẹ̀ àwọn bá Ọ̀túnba Johnson Fashawe lọ́dọ̀ wọn. Ǹjẹ́ káwọn mọ dẹnubọ̀ ọ̀rọ̀ páwọn fẹ́ kí wọn láti pé káwọn bẹ̀ wọ́n. Wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ bá sọ pé Rashid, mo ti sọ fún ẹ pé màá sọ ẹ́ di ẹni tí ò jámọ́ kankan, pé ò tiẹ̀ ní jámọ́ kankan mọ́, táyé ò ní mọ̀ ẹ́ mọ́. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ gbé àwọn náà bá sọ pé èyí ohun tí Ọlọ́run bá fún yín ṣe. It will not have mattered so much if I have not lost some of my staff members who went to Abuja for something. We were returning home and we have an accident on the way. This dampened my spirit. 2 brilliant young men with wife and children died. Those were my political staff members. 3 or 4 others that were civil servants also died. And when the thing go to that level, people and other governors that came said we should go and beg Baba. So we went on January 10, 2006, which happens to be Saturday. Wọ́n ní kíní Yorùbá tí wá jẹ́ nǹkan ìbànújẹ́ fáwọn pẹ̀lú nǹkan táwọn tó padà bá pàdé lọ́dọ̀ bàbá Ọbásanjọ́. Bùtẹ́ tó jẹ́ ìbànújẹ́ ọkàn fáwọn jù ní pé àwọn òṣìṣẹ́ àwọn táwọn jọ lọ sí Àbújá
àwọn méjì nínú wọn tó yẹ pé àwọn tó ń bá wọn mójútó ọ̀rọ̀ òṣèlú ni wípé nígbà tó ń padà bọ̀ láti Àbújá wọ́n ní accident, wọ́n kú tọmọtọmọ ìyàwó tíyàwó nínú accident yẹn. àwọn tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba tó pé òun ṣe olóṣèlú nínú wọn, àwọn 3 sí 4 wọ́n wà nínú àwọn tí wọ́n kú. àwọn wá rò wípé ṣé pé kíní tí wàá débi stage báyìí ká pé a tún ti gbé ìrìn àjò títí Yorùbá wò pé ṣé tó ń ṣẹlẹ̀ yìí náà ló bí accident náà ẹ báwo. àwọn èèyàn wá jọ parí pọ̀ pọ̀ lára wọn pé ẹ̀wò ní tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé Abdulrasheed Ládọjà ẹ wá kájọ pawọ́pọ̀ kájọ lọ rí bá bàbá Ọbásanjọ́, ká lọ rí bẹ bàbá Ọbásanjọ́ ní ilé láti pé kán má bínú. ìgbà tó di ọjọ́ 10 oṣù kínní 2006 gbogbo àwọn bá kóra wọn lọ. ọjọ́ yẹn ó wá já sí ọjọ́ ọdún wọn sọdún èyí tí ń ṣe bí ti tàwẹ̀ ní àbí ti léyà, but ó wá já sí ọjọ́ ọdún. àwọn wá lọ láti lọ rí kí wọn. wọ́n gbà lérò, we decide to meet in Abeokuta. We didn't take Ayodele Fayose along because he was Baba's son. Olusegun Agagu, Olagunsoye, Oyinlola and Daniel went to him. They kneeled down, so I have to kneel down too. Oyinlola is a very good orator. He presented a very brilliant case. Agagu supported him. Daniel and I didn't talk. I said no and asked why I should do that. He said, if I don't resign, you will be removed. No, he said no. If you don't resign, you will be removed. wọ́n ní àwọn gbìyànjú láti pé káwọn lọ rí bá bàbá ní Abẹ́òkúta. nígbà tí àwọn dé Abẹ́òkúta láti lọ rí bá bàbá, ara àwọn táwọn jọ lọ, àwọn ò mú Fáyọ̀ṣe dání torí pé ọmọ Ọbásanjọ́ ni Fáyọ̀ṣe. so àwọn mú Olúṣẹ́gun Àgàgù dání àti Ọlágúnsóyè Oyinlọ́lá àti Gbénga Daniel. àwọn táwọn jọ lọ nìyẹn. nígbà tí àwọn débẹ̀, àwọn yẹn wọ́n kúnlẹ̀ síwájú bàbá Ọbásanjọ́. àwọn fúnra ara àwọn náà kúnlẹ̀ síwájú bàbá Ọbásanjọ́. sọ̀rọ̀sọ̀rọ̀ òun ni Ọlágúnsóyè Oyinlọ́lá. wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ sí bàbá Ọbásanjọ́ ní etí. Àgàgù náà ó kún wọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà. nígbà tán sọ ọ̀rọ̀ yìí tán, Gbénga Daniel sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà ni àwọn sọ̀rọ̀. wọ́n nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ tán, nǹkan tí bàbá Ọbásanjọ́ wí ni pé Rashidi lórí kọ ìwé ìfi ipò sílẹ̀, tí kìí bá ṣe bẹ́ẹ̀ màá fà ọ yọ bí ìjìgá ni. ntẹ́mi ní láti sọ fún ọ ni pé lórí kọ ìwé ìfi ipò gọ́vnọ̀ sílẹ̀. àwọn wá sọ pé I said nobody can do it because they cannot get 2/3, and he said 2/3 my food and got up. Daniel ran after him, so 3 of us sat down and we were talking. Then ó ní àwọn wá sọ pé wọ́n lè yọ àwọn torí pé wọ́n ní ìdí ìpín méjì nínú 3 àwọn èèyàn nínú ilé kó tó di pé wọ́n lè yọ àwọn gẹ́gẹ́ bí gọ́vnọ̀ ní Ọ̀yọ́ state. bàbá Ọbásanjọ́ wá sọ pé ìdá 2 nínú 3 èwo ni láyéláyé. èyí ọmọ kan àwọn in táwọn fẹ́ kọ́ lórí mọ̀ ní wípé yíyọ táwọn yọ àwọn yọ ẹbí ìjìká, gbogbo ọ̀nà táwọn bá sì fìrìn láti fi yọ ẹbí ìjìká àwọn sọ. bí bàbá Ọbásanjọ́ ṣe dìde nìyẹn, wọ́n sì tẹsẹ̀ mọ́rìn tí wọ́n lọ nìyẹn. ní Gbénga Daniel bá tẹ̀lé wọn. nígbà tí Gbénga Daniel tẹ̀lé wọn, àwọn sì wà lórí ìjókòó. Then Prince Bola Ajibola San came in and said, what is wrong with you people? You are leaders in your own right. It is not every time that you run away from a fight. He said, I have gone to see Segun to plead with him to leave you in peace because you have not done anything wrong. That is fact. Everybody was praising your government, and that he also knew that they were praising my government, my education policy,
was good and I was not corrupt. I said, thank you. Wọ́n ní bàbá wa Ajíbọ́lá SAN, wọ́n ní àwọn pẹ̀lú Ṣẹ́gun Àgàgù àwọn tí jọ lọ rí bá Ọbásanjọ́, àwọn sọ pé kí ló dé àti pé gbogbo ẹni tẹ́ wà lórí ìjókòó yìí kí ló tẹ̀ kí n fi ń dún lórí òdodo yín ní nǹkan tẹ́ bá ti mọ̀ pé òótọ́ lẹ bá ti yà orí òótọ́ tẹ́ bá ti wà ẹgbẹ́sẹ̀ ilé ẹ mọ́ gbẹ́sẹ̀ kúrò kò ní í dá kọjá pé kẹ́nìkan kọ́ pé yóò mọ̀ lo ọpọlọ yín nígbà tẹ́ bá rí nǹkan bí ẹ̀ tí wọ́n máa fi ìbẹ̀rù bojú ẹ̀ fún mọ́ ṣe ń tẹ́ṣe àti pé ìwọ Rashidi Ládọjà ó ń ṣe nǹkan tó dá ní ààyè ibi tó wà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n yin ìjọba rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn nǹkan mìíràn tó nǹkan mèremère tó fẹ́ gbé wọ̀lú táwọn èèyàn rí kí nìkan tó fi lè fẹ́ tó fẹ́ fa dá iṣẹ́ yẹn tó fi fẹ́ dá ní ègbodò báyẹn wípé àwọn náà bá sọ pé tán nígbà tí ègbó bá àwọn kówó òlu jẹ àbí pé àwọn kọ́ owó òlu láti pé àwọn fẹ́ ṣe nǹkan táwọn ṣe àwọn sì ń ṣe kí ló fẹ́ fààyàn pé àwọn wá dúpẹ́ lọ́wọ́ Ajíbọ́lá lórí nǹkan tó ṣe. People said you are so awakened when you return to office because in 2007 Alao Akala got the governorship ticket of your party. Pé wọ́n ní fún torí wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jù àti pé ẹ ní ojo lára nínú ojo díẹ̀ tẹ́ ní lára tó dàbí ẹni pé bọ́ ẹrù pa kíní yín ọ̀nà ojo díẹ̀ tẹ́ ní lára ń ló bí tí Alao Akala tó fi rí tíkẹ́ẹ̀tì governorship mọ́ yín lọ́wọ́ tó yẹ pé wọ́n fi gba ọ̀nà àrùmọ̀kan rọ́yí tá fi ní wọ́n fún wọn ní tíkẹ́ẹ̀tì kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí máa fa ọ̀rọ̀ yẹn. The judgment was given on December 7, 2006, which was a Thursday. I think they have their primaries on December 9. I don't have the opportunity to take part in it, and Baba didn't want me to. That I knew because when the judgment came, I tried to get Obasanjo and he was not available. I spoke to the chief of staff who said, thank God you called me. Let there be no jubilation. I said, what am I jubilating about? I have issued a statement that I was not the winner. The Nigerian Constitution was the winner, and that I will reconcile all parties. I said I was not going back to fight. He said before the end of the day, he will make a statement. Wípé àrùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n ṣe fáwọn ní pé ní ọjọ́ kẹsàn-án ní ọjọ́ keje oṣù kínní 2006 àwọn gba ìdájọ́ lórí àti mọ̀ ṣe gọ́vùnà lọ. Wọ́n ní ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kẹsàn-án wọ́n ní wọ́n ṣe primaries ní ọjọ́ kẹsàn-án nígbà tó ti gbàdájọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa lo kíní yẹn ènìyàn náà fẹ́ gbé wọlé. Ìgbà táwọn wá sọ fún pé nǹkan tán náà fẹ́ ṣe ní àwọn wá pé Anthony General nǹkan tó ṣẹlẹ̀ lórí judgment bí ó ti ṣẹlẹ̀ náà o ẹ má yọ àyọ̀pọ̀rọ̀ o tó tẹ́ bá lọ rí yọ àyọ̀pọ̀rá kọ́mọ̀dé pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa fura sí nǹkan tó ń lọ tí ó fi lọ rí ṣe àkóbá fún nǹkan tó wà kí làwọn fẹ́ máa yọ àyọ̀pọ̀rá fún. Àwọn ń dúpẹ́ fọ́lọ́run ni wípé ìwé òfin ilẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó máa ṣiṣẹ́ débi pé à ń ti ń gbé ẹ̀tọ́ à ń ti ń gbé àrífálàrí à ń ti ń gbé ẹ̀bí fẹ́lẹ́gbì pé ìwé òfin Nàìjíríà ti ń ṣiṣẹ́ nìyẹn pẹ̀lú eléyìí ìyún gan náà ti tó lọ́tọ̀ láti pe gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bá kàn kí gbogbo àwọn káwọn jọ pawọ́pọ̀ káwọn jọ ṣe ìjọba. After the court of appeal judgment, the statement that came was that because the case was going on to the Supreme Court, they should allow the Supreme Court to decide, even though they knew that it was a declarative judgment. If not, we will have come back earlier than when we did. They went quickly to the appeal. Wọ́n ní torí pé wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn jáde pé ìdájọ́ tán fẹ́ ṣe nìyí, wọ́n sáré tètè wọ́n gbé ẹjọ́ yìí lọ sí Supreme Court. Nígbà tí wọ́n gbé ẹjọ́ yìí lọ sí Supreme Court torí wọ́n rí pé àwọn èèyàn tí ì múra tán torí pé declaration ni wọ́n tí ì gba gbogbo òwe wípé wọ́n ti gba judgment. Wọ́n nígbà táwọn wá rí bẹ́ẹ̀
Supreme Court ẹ lọ yìí náà kan ló jẹ́ problem, but báwo ló ṣe sọ pé ńgbà tó yẹ pé àwọn ti parí intanet fẹ́ ṣe wípé gbogbo tán sì lọ rèé ṣe yìí wọ́n lọ rèé ṣe ní January 12 inú wọn lọ rèé ṣe. wọ́n ní tó bá ti di January 12 àwọn ṣàlàyé fún wọn in tó fà tí lílọ sí Supreme Court wọn tó fi yá. àmọ́ síbẹ̀síbẹ̀ the Inspector General of Police should assist Ladoja to get back to his office. wípé nínú ìdájọ́ wọn sọ fún wọn pé Inspector General of Police kó ṣe ìkúnnilọ́wọ́ fún Ladoja láti padà sí ọ́fíìsì gẹ́gẹ́ bí gọ́vùnà Ọ̀yọ́ State, láti pé kán lè mọ̀ pé àwọn táwọn wà lónìí ìjọba àwọn onídàájọ́ wọ́n ti fara mọ́ ìdájọ́ yẹn wípé Ladoja remain as a governor of Ọ̀yọ́ State. wọ́n ní wọ́n máa sọ wípé Ladoja ò ṣe àṣìṣe kankan, Ladoja kò ṣe àṣìṣe kankan láti pé kó sọ fún Ọbásanjọ́ pé kó má lọ fún tọ́tẹ̀, but nǹkan tí Ọbásanjọ́ wá sọ fún wọn níbi ni pé Ladoja má lọ rèé ṣe mistake o, má dẹ́mi rẹ légbodò, kó má dé pé wàá lọ rèé dẹ́mi ara rẹ légbodò gẹ́gẹ́ bíi ti Fúnṣọ́ Williams. ẹ dákọ̀ ẹgbẹ́ àárín yẹn o, pé má dẹ́mi rẹ légbodò kó má lọ rèé dàbí ti Fúnṣọ́ Williams ìyún ti tìkó, sódà kírú rẹ kó má lọ rèé ṣẹlẹ̀ sí ẹ. a jẹ́ pé gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe ń sọ wípé wọ́n rán nípa Fúnṣọ́ Williams sẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni tí wọ́n sọ pé irọ́ ni nígbà ọ̀rọ̀ governorship nígbà náà ń ló jẹ jáde wípé Ọbásanjọ́ wọ́ọ̀nù wọn wípé lọ́ọ̀rì sọ́ra o kó má lórí dẹ́mi ara ẹ légbodò gẹ́gẹ́ bíi ti Fúnṣọ́ Williams. Don't go to that office. Gbọ́dọ̀ lọ sọ́fíìsì yẹn o. àwọn abẹ́rẹ́ pé torí kí ni? He said because the court was in the hand of Alao Akala. They didn't tell Alao Akala to give the court back to Ladoja. pé má lọ sọ́fíìsì yẹn o torí lọ́wọ́lọ́wọ́ báyìí kóòtù ti wà lọ́wọ́ Alao Akala. wọn ò sì sọ fún Alao Akala pé kó gbé kóòtù yẹn padà sí ọwọ́ Ladoja. If you want the court back, you have to go back to court. I said, that is all right. The following day, Chief Niyi Akintola's son was on AIT saying this, the president is like an illiterate and this and that. And the chief of staff called and said, why did you have to tell your lawyer what you discussed with Baba? I said, Baba told me I should go back to court. I don't know how to go back to court except through my lawyers. Wípé Baba sọ pé òfin ìlú ń bẹ lọ́wọ́ Akálà lọ́wọ́ báyìí. Àwọn sì sọ pé kó má gbé kalẹ̀. Kóòtù bẹ̀ lọ́wọ́ wọn. Kóòtù tó lè padà sọ ẹ̀wọ̀n yìí padà sí ààyè wọn. Kóòtù ti wà lọ́wọ́ Akálà. Nígbà tí Akálà ó sì ti lè gbé kóòtù lé Ládọjà lọ́wọ́, kò sófin kankan tó lè lò. So ìgbà táwọn sì béèrè lọ́wọ́ bàbá yìí pé gbọ́ kó fi lè rí báyìí, wọ́n sọ wọn pé tó bá mọ̀ kó bá fẹ́ gbà nǹkan kó lọ́wọ́ Akálà lọ sí kóòtù, gbogbo lọ kóòtù náà ló lè gba nǹkan kó lọ́wọ́ kóòtù fún ẹ. So ìjọ́ kejì lọ́yà àwọn San Níyì Akíntọ́lá ó wà lórí AIT TV, ó wá ń ṣe program, ó wá ń sọ pé kí ló ṣe tí bàbá ń fi ń hùwà bíi ẹni tí ó kàwé báyìí, ìyún Ọbásanjọ́. àwọn èèyàn wá pè àwọn láti ṣàlàyé fún wọn pé kí ló fà á tí lọ́ọ̀yà yín fi lè mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ nípa bàbá Ọbásanjọ́ yìí lọ́ba ní àti pé kí ló fà á tó fi sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú bàbá Ọbásanjọ́ tó fi sọ fún ẹni tí ń ṣe lọ́ọ̀yà. àwọn láti sọ fún lọ́ọ̀yà tó pé bàbá ti sọ fáwọn wípé káwọn ọmọ lọ sí court, tí àwọn bá dé court àwọn lè mọ yanjú ọ̀rọ̀ ní court. àwọn ò sì ní ọ̀nà míì táwọn fi lè yanjú ọ̀rọ̀ yìí ní court. àwọn lágbára míì ju pé kó jẹ́ pé lọ́ọ̀yà àwọn inú òṣìṣẹ́ lè lórí ìlànà fi sọ fún lọ́ọ̀yà. tí lọ́ọ̀yà bá sọ tó sọ òun ló mọ nǹkan tó rí
tó fi ní kó sọ nǹkan tí ó sọ. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn while that was happening, Baba was scheming that they should go to court and bring anything that looked like an injunction. Even from the customary court, he will ask the IG to take action. That was why they went to High Court. When the court was rowdy, the judge said the status quo should remain. Alao Akola said the status quo remain meant that he was in charge. But I said, we have already taken over since the judgment was pronounced. I have also dissolved Alao Akala's cabinet and asked the permanent secretaries to take over. I didn't need to get to the secretariat before I start giving orders. But luckily, it didn't deteriorate because later on, I was told that nobody knew that was wrong. Nobody knows what is wrong with Baba. Baba became a hostile and established took over. Wọ́n ní lẹ́yìn báyẹn àwọn wá gbìyànjú àwọn wá announce yìí pé àwọn ti tú ilé ká lórí ọ̀rọ̀ Alao Akala. Gbogbo àwọn cabinet tí Alao Akala ń lò àwọn ti tú wọn ká. Àwọn sì ti yan àwọn ìgbìmọ̀ míì tí wọ́n máa mójútó àwọn ibi tí Alao Akala ti yan àwọn èèyàn sí. Àwọn ò ní láti dé ọ́fíìsì láti gbé àwọn announce gbogbo tá à ń fẹ́ announce torí pé wọ́n ní káwọn lọ rí gba ìwé injunction kódà kó bá sí pé ní area court ni wọ́n bá fẹ́ lọ. Tán sì ti mọ̀ pé kò lè ṣe ṣùgbọ́n àwọn wá lọ sí high court ni làwọn lọ láti pé kan nígbà tán ń ṣe ètò yẹn lọ́wọ́ ni làwọn ṣe àwọn announcement táwọn ṣe yẹn. Kí ni nǹkan tá a fẹ́ fà jáde níbí ni pé lẹ́yìn ìgbà tán wá ṣe báyẹn tán tán padà wá gba ọ́fíìsì padà kó tó di proper impeach tí wọ́n sọ wọ́n ṣe tán fi ń lọ rí da ìlú rú. The IG gave instruction to the AIG Tunji Alapini to come to Ibadan. Tunji called me and asked if I was on my way. I said no, I was still in Lagos. In fact, I have not even had my bath. He said he had been given order that by 12 p.m. if Alao Akala didn't leave the office, he should flush him out. Then I advised him. I said, don't flush him out. Call him and tell him that this is the order you have. He is a police officer too. He knows what comes when the IG gives an instruction. That was why Alao Akala quickly carried his food and left the secretariat. When he carry his load and leave the secretariat. When he IG, Inspector General of Police, ó instruct AIG Túnjí Alápinni láti pé wọ́n pe Ládọjà wá sí Ìbàdàn tọ́lá àwọn wà lẹ́kọ̀ọ́. Wọ́n ṣe wá pé àwọn pé kí àwọn ọmọ bọ̀ àwọn bá ní àwọn wà lẹ́kọ̀ọ́ kódà àwọn ò tí ìwé náà bá ní wọ́n sọ pé àwọn pé kí àwọn ọmọ bọ̀. Wọ́n sọ pé tó bá ti di aago 2 ọ̀sán níjọ́ náà wípé èyí tí wọ́n ṣe ni pé kí wọ́n lọ rí flush kán lọ rí fi tìpátìkùkù mú Alao Akala kúrò ní governor's office. Wọ́n ní àwọn wá ṣàlàyé fún wọn pé ẹ má fi tìpátìkùkù yọ Alao Akala kúrò ní office. Ní tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé Alao Akala náà ó ti mọ̀ pé instruction yìí wá látọ̀dọ̀ IG. Òun gangan fúnra ara rẹ̀ iṣẹ́ ọlọ́pàá ló ṣe títí tó fi wá retire. Ó yẹ kó lè mọ èyí tí wọ́n gbà lérò pẹ̀lú báyẹn. Àwọn báyìí òkú ti rí ẹ̀yin ẹ lọ́kẹ́ lọ rí bá wọn sọ̀rọ̀ wípé nǹkan tẹ́ bá pàdé ní látọ̀dọ̀ IG. Tẹ́ bá wọn sọ̀rọ̀ nípa tẹ́ bá pàdé as an ex-police officer àwọn náà mọ nǹkan tó ń ṣe. Wọ́n nígbà táwọn yẹn dọ́dọ̀ Alao Akala tí wọ́n ṣe àlàyé fún wọn. Alao Akala kúrò ní inú ọ́fíìsì yẹn fún wọn. Wọ́n kó ẹrù wọn. Wọ́n jáde kúrò nínú ọ́fíìsì yẹn tán fi ń lo ibẹ̀ yẹn lọ. Nínú àwọn ìwé apè ẹjọ́ àòpẹjọ́ nìyẹn o. But kí ló tún wá tẹ̀yìn rẹ̀ bọ́ tó fi wá wáyé. Subsequently ibi tí àwọn tán tẹ ìwé yìí dé tán gbé jáde ní part 1 nìyẹn táwọn tán ṣe the Punch newspaper tí mo tú sí Yorùbá fún akálébárí. Kí ló mú tí mo fi ṣe báyìí ni pé ó jẹ́ ká lè mọ̀ wípé gbogbo eré tá ń sá láàrin ara tá mọ̀ sọ̀rọ̀ pé a fẹ́ kí Yorùbá ká wà lódidi, a fẹ́ kí Yorùbá ká fẹ́nu
kò síbì kan ká fi ìmọ̀ ká fi ṣe ọ̀kan ká tọ̀ sí ojú kan náà kó lè bá a wò. Ìbéèrè mi sí wa níbí ni pé àwọn tá a la síwájú ohun tá a fẹ́ tarí síwájú pé tá a fẹ́ ṣe nìyí. Ẹ wo irú nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí ìjọba tí à ń fi agbára kẹ́kẹ́kẹ́ tá à ń fi ń ṣe. Iṣẹ́ ò dédé ṣẹ́ lásán. Bàbá Adédùbú pẹ̀lú àwọn ọmọlẹ́yìn wọn ń ṣe tiwọn lọ́tọ̀ fún Ládọjà. Wọ́n ń dájọba ṣe ipá wọn làwọn ṣe kínní. lọ́lẹ́ẹ̀kẹta tí Ládọjà rí pé kò tọ́ kò yẹ tó sọ̀rọ̀ sí, wọ́n dúró lò pé nítorí náà àfi kó lóòzì síìtì ẹ̀. Tẹ́ bá wọnú statement ọ̀rọ̀ wọn ẹgbẹ́ tí ṣe ń bá a bọ̀, kò síbì kankan tó ti fi kan Akálà, kò síbì kankan tí ọ̀rọ̀ a ó yọ Ládọjà a ò yọ Ládọjà, kò síbì kankan tí ó ti fi kan Akálà. Tí Akálà bá ń faramọ́ ṣíṣe gọ́vùnà, Akálà faramọ́ ńgbà náà orí ara rẹ̀ ni yóò ṣe gọ́vùnà. Tó bá lóun ò faramọ́, ní ọwọ́ tí wọ́n ti gbé, wọ́n gbé ẹlòmíì tí wọ́n replace ẹlòmíì síbẹ̀ tí wọ́n pè kọ́ mọ́ wà ní acting tí ó fi di gọ́vùnà àpàpàǹdodo. Kò bá tí rí ìjọba ṣe. Níbí yìí nínú nǹkan tá a tó ń sọ bọ̀, àrá lọ́ràn bọ́ǹbù lọ́wọ́. Ìjà inú ilé tó ń ṣẹlẹ̀ láàrin Adédùbú pẹ̀lú Rasheed Ládọjà kò síjà ń bẹ̀. Àárín àwọn ọmọ Rasheed Ládọjà ni wọ́n ń bá, àárín àwọn ọmọ Adédùbú náà ń bá Rasheed Ládọjà ni wọ́n ń bá a jà. Iṣẹ́ tí wọ́n ń jẹ́ fún bàbá wọn nílé ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe nígboro, tó sì wà tó ẹ pé kò ṣe déédéé pẹ̀lú nǹkan tí ìjọba fẹ́ ṣe láti pé kan fi wá àlàáfíà fún ìlú, láti fi wá ìdàgbàsókè fún ìlú. Ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n ń jẹ́ nílé, ní iṣẹ́ tó lè máa fa ìbínú àti ìhónú ọkàn sí bàbá Adédùbú nípa Ládọjà. So tá a bá wò lọ títí tí gbogbo àwọn fọ́nrán tó jáde tí wọ́n fọ́n ká ní títì táwọn èèyàn ṣe kínní, ẹ ó rí wípé ó lọ́wọ́ àwọn èèyàn rádaràda nínú tó ń ṣe àwọn ọmọlẹ́yìn bàbá Adédùbú. Wọ́n ti lọ rèé kún wọn lọ́wọ́ pẹ̀lú àwọn tó wà ní house láti pé dandan ẹ gbọ́dọ̀ impeach Rasheed Ládọjà lónìí ni. Agbára kankan ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, wọ́n dìbò wọn ò dìbò, ìtàn wí jáde ní láti pé kí láti pé kí wọ́n máa lọ. Kò sí sọ́gbọ́n kankan tí Akálà lè dá nígbà náà ju wípé kó tẹ̀lé ọ̀rọ̀ ìlú lọ, wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyí. Bíbẹ̀ bá kọ́, even ìwọ̀nba tí Akálà ṣe kò bá ti rí ṣe. Kí ni nǹkan tí mo ń try láti sọ fún wa níbí ni pé àsìkò yóò mọ tú àṣírí gbogbo nǹkan tí àwọn olóṣèlú àná ti ṣe fún wa, tá a fi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe tó pé kì í ṣe torí àlàáfíà àwa tí à ń tẹ̀lé wọn àbí torí ìlú. Tó bá di pé wọ́n bá ti wá rí wa báyìí ni wọ́n sọ pé àwọn ń ṣe nǹkan torí àwọn ọmọ Yorùbá, ṣùgbọ́n nǹkan tí wọ́n ń ṣe lẹ́yìn ìfẹ́ inú wọn ló pọ̀. Àwa fásitì yìí máa fi sọ fún gbogbo wa pé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbà kó tí ìbò kálẹ̀ káàkiri ẹ̀yin olóṣèlú, ẹ gbìyànjú kẹ́ ẹ máa wo àwọn ilé ìwò lẹ́ fi ń ṣe àwọn PAC yín, àwọn ilé ìwò lẹ́ ń kó káàkiri. Ẹ máa wò pé àdúgbò yín tó bá fi mú tẹ̀ máa fi ń lùzì ìbò ládùúgbò yín, kí ló lè fà sẹ́yìn gangan ni wọn ò mọ̀ ní àbáwọn ọmọ yín náà bá àdúgbò jẹ́ fún yín. Kò lè make sense nígbà tí èèyàn bá wà ládùúgbò tó pé àdúgbò rẹ̀ yóò tún mọ̀ lùzì àpótí ìbò fún opposition. So kí wá láǹfààní rẹ̀? Nítòótọ́ ntẹ́ mọ̀ wí ní agbo òṣèlú ni pé it's a game of number. Tó bá pé game of number náà níbẹ̀ ti ṣe wí, ǹjẹ́ fún àwọn tó jẹ́ bí àwọn PAC, ǹjẹ́ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ wípé kò sí bára ẹ̀dà sọ̀hún nínú agbo òṣèlú kó rẹ̀ wáyìn lọ́wọ́ à ń bẹ̀, tí àwọn fi wá ń fi bára ẹ̀dà sọ̀hún fi ń lo ayé, tí wọ́n wá expect pé àwọn ó kó ìbò wá fún yín. Tí wọ́n bá fẹ́ jó tẹ̀lé yín káàkiri, àmọ́ wọ́n fẹ́ ṣe nǹkan láti pé wọ́n fẹ́ lọ rí ṣe campaign pẹ̀lú yín, tẹ́ ẹ bá fún wọn lówó, mobilization fee ni, ẹni tí ò sí pátì yín yóò gbowó, ibi ṣe owó ni yóò jáde, wọ́n pọ̀ níwájú yín. Mélòó nínú wọn tí wọ́n lọ rí tán wọ́n ṣe pọ̀ lẹ́yìn yín láti lọ rí bá yín ṣe campaign? Tó bá pé wọ́n ṣe pọ̀ yẹn náà lọ ṣe ń dìbò, kò yẹ kẹ́ lè lose word yín.
tó bá jẹ́ pé bí wọ́n ti ṣe ń ṣe káàkiri yìí tó ń tẹ̀lé àwọn olóṣèlú káàkiri, a jẹ́ pé gbogbo olóṣèlú pátápátá is a winner. Àwa rọ̀ wá wípé ẹ̀kọ́ kan la rí nínú in tó ṣẹlẹ̀ láàrin Ládọjà Adédùbú, in là ń wò in tó ṣẹlẹ̀ lábẹ́nú láàrin wọn pẹ̀lú Ọbásanjọ́ ó burú ju ti tó ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú Adédùbú lọ. Adédùbú kàn kún wọn lọ́wọ́ nígbà táwọn náà dìde pé nǹkan táwọn fẹ́ ṣe nìyí. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ kò sí àjọsọ kankan láàrin Adédùbú pẹ̀lú Ọbásanjọ́. Àwọn gan ò sì gbé ọ̀rọ̀ Adédùbú lọ rí bá Ọbásanjọ́, wọn ò jọ sọ̀rọ̀ tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀. So nǹkan tí Ọbásanjọ́ fẹ́ ṣe wọ́n padà tún rí ìkúnni lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn Adédùbú ni. Àwọn gan ṣe tán ojú gbà wọ́n tì, ara ṣe kí ni, ara kó wọn. Lọ́jọ́ títù ní ẹni tí wọ́n ní àwọn sọ̀dílẹ̀ ẹlẹ́ pé kò lè débi kankan, òun ló di Imperial Majesty Ọba Abdulrasheed Ọládọjà, the Olúbàdàn of the whole Ìbàdàn land. Tí ẹ̀dá bá ló kubi tí wàá rìn, tọ́lọ́run bá ní kò tí ì dópin ńkọ́, yóò mọ̀ bá ẹ níwájú ni. Èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa àtèmi àtẹ̀yin pé gbogbo ń tá bá fẹ́ mọ̀ ṣe jẹ́ ká mọ̀ ríra wa gẹ́gẹ́ bí ẹ̀dá, ẹ má jẹ́ ká mọ̀ ríra wa gẹ́gẹ́ bí igbákejì Elédùmarè, pé kò sí nǹkan kan tá ò lè ṣe àbí pé kò sí nǹkan kan tá ò lè sọ. Ẹ̀kọ́ ńlá ní o fún wa, ó sì yẹ kí eléyìí náà kó lè là wá lójú nílùú Ìbàdàn àti ní agbègbè rẹ̀ àti gbogbo ibi yóò tá bá wà, láti mọ̀ wípé Adédùbú kọ́ ló yọ Ọládọjà kúrò ní gọ́fúnà o. Akálà ò lọ́wọ́ sí yíyọ Ládọjà kúrò ní gọ́fúnà o. Ọbásanjọ́ ló ṣiṣẹ́ rẹ̀, wọ́n kún wọn lọ́wọ́ ni. Tí wọn ò bá sì kún wọn lọ́wọ́, tí wọn náà bá wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbógun ti Ọládọjà. Ṣùgbọ́n mò ń bọ̀wọ̀ Ọlọ́run ọba ni, kò yá lógún ọdún. Ẹ̀mí lè gùn nítorí pé kálíbà tọrọ àforíjì ni. Níta bá ṣe tí ọba dá kálíbà wá dáadáa tá a ṣe tá a fi rọ́pò rẹ̀ fẹ́ni tó bá ní inú rò. Ṣùgbọ́n fẹ́ni tí ọba nínú rò yóò sọ pé agbára lógún òun náà ti di gbákejì Elédùmarè. Ọlọ́run ọba yóò jẹ́ ká lè mọ̀ ṣe tí Ọlọ́run ọba ń fẹ́. Nínú rẹ̀ náà ni pé ká ṣe dáadáa pẹ̀lú àwọn ìkẹ́ rẹ̀ tó fi sí abẹ́ ààbò wa, ká má fi agbára kankan láti má fi ṣe ayé. Ká lọ mọ̀ wípé Ọlọ́run ọba ló ní wá, ń ló sì lágbára, ń ló sì ní ipò, ẹni tó bá wù ló lè fún. Ká sì mọ̀ ìyà ọ̀kánjúwà lórí nǹkan tí èṣe tiwa, ká mọ̀ ní ẹ̀mí ayọ̀ ọkàn. Tí ẹ̀dá bá ti lè ní ayọ̀ ọkàn, gbogbo ohun tó kù yòókù tí máa ń wá ti di fẹ́rẹ́fẹ́. Ọlọ́run ọba yóò kún wa. Tí a bá tún gbọ́ nǹkan míì nípa rẹ̀, torí ibi tán dá dúró sí nìyẹn, ibẹ̀ náà làwa náà dá dúró sí pẹ̀lú ògo Ọlọ́run. Tí a bá tún rí nǹkan míì nípa rẹ̀, a ó continue lórí rẹ̀. Àdéhùn wípé ó tún kù kò kù, a ò lè sọ. Ṣùgbọ́n nígbà tó bá sì à ń tẹ̀lé wọn, ibi tá a bá gbé ti rí tán bá gbé tí wọ́n tuntun wá mú nǹkan míì wá nípa rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àti irú eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú táwọn olóṣèlú wa ti fojú wa rí sẹ́yìn, tí wọ́n ti fi dá ìjà nǹkan míì lẹ̀ láàrin ara wa. A ó mọ̀ gbọ́ torí ká lè bá a ṣọ́ra fún àwọn míì tí wọ́n ń bọ̀ fún 2027. Ọlọ́run ó kún wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.